Africa Content TV. La ilaha illallah, Allahu akbar, Allahu akbar. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله. الله أكبر الله أكبر. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. Jagaban, jagaban, jagaban. Jagaban, jagaban, jagaban. Jagaban, jagaban, jagaban. Ẹni Ọlọ́run dá tó sàlẹ́sà. Àtọ́lọ́wọ́. Òun náà ní ájì wọn mú sí MC Olúọmọ. Àtọ́lọ́wọ́. Ìmọ̀ fi áyì wọn tí ó lọ ọmọ, ìmọ̀ fi kí ikú délé tí. Súnmọ̀túnmọ̀ lórí àtọ́. Ó kọ̀ yẹn gan, kọ́ta bá fẹ́ tí kọ́ ikú gan lásán yá jápa ni. Súnmọ̀túnmọ̀ lórí àtọ́. Ìgbà ló wá fẹ́ kú. Súnmọ̀túnmọ̀ lórí àtọ́. Mo kì í púpọ̀, ẹ̀kú àtẹ̀lé. Súnmọ̀túnmọ̀ lórí àtọ́. Ẹ̀sìn tẹ̀lé ra yín pẹ̀lú jàmbá. Súnmọ̀túnmọ̀. Mo kí àbá àwọn àgbà Sheikh Ahmad Al-Fulani dókítà gbogbo wa lónìí èèyàn bá ṣàìsàn o ẹgbẹ́ fún lábẹ́rẹ́ ó lè gbádùn tàbí òkú ní Allahu Akbar. Aláàbí wa Ahmad Al-Fulani ti ṣe pẹpẹ lónìí àwọn àkànpè sórí púrógámù àbá àwọn ní gbogbo kwẹ́sítọ̀n tí àbá àwọn Al-Fulani wá bèrè lọ́wọ́ ẹ̀ gbogbo ẹ̀ ló sì gbà. Àwọn abilé yìí pé ewu àbá yìí wá ní àpò tí ń sọ̀rọ̀ yìí ló bàtú jẹ́ òun wà. Àbá àwọn dọ́kítọ̀ àbá àwọn àyíwá ìdúró ọlọ́run ní yóò bàjẹ́ ọlọ́run ní yóò dàlú lálá gbogbo èbúté mẹ́ta ọlọ́run ní yóò bàjẹ́ fẹ́. Àbùgẹ́ni àdìwọ̀ ìdúró.